ẹni ó kọ́kọ́ la ikùn èèyàn láyé fún operation fún surgery wípé à ń lakùn a fẹ́ gbé ọmọ jáde kèfèrí làwọn àfáà àjọ náà pè àwọn alákìdá wọ́n kàfàrà ẹ̀ pé n tí ò ṣẹlẹ̀ láyé ànábì tá ànábì ò ṣe ó lakùn ó gbọ́ ọmọ jáde ńbẹ̀ CS àbí kí lẹ́yìn tí ń pè CS cesarean section wọ́n kàfàrà ìjọ náà kódà wọ́n lọ dáná sun library ẹ̀ pé n tó ṣe yẹn bídíà ńlá ni ṣẹ̀níà bídíà tó ń ṣẹ̀níà tán tún kọ tírà lórí ẹ̀ kó lakùn èèyàn àmọ́ ìgbà tóun mọ tóun ṣe ó yà kọjú mọ́ tiẹ̀ léèní ńkọ́ bẹ́ẹ̀ la ṣe lé làwọn mùsùlùmí ṣe máa sá nídìí ìmọ̀ tí wọ́n máa pè nǹkan lẹ́bọ pè yí lára mù tí wọ́n ní lọ wo ohun tó ń ṣẹlẹ̀ ń di ìmọ̀ yẹn àwọn kó wa lọ ṣe rìsáàṣì wọ́n wá fi ṣe technology equipment kan jáde ẹ wà lọ kó rà á. ṣíríkù ní wọ́n ṣe Google Map kí ló dún nínú Google Map mùsùlùmí ò ní mọ̀ ṣùgbọ́n bàbá kan tóun gbé kíní kan jáde nínú àpò rẹ̀ tóun mú jáde tó sọ pé tí kíní ń júwe pé ibi ìlọ́nà ibi ní kẹ́ ẹ gbà ẹ má ṣe kíní wọ́n lẹ́lẹ́bọ ni ṣùgbọ́n gbà tó yìnbó lọ wá díẹ̀ táwọn gbá rìsáàṣì táwọn wá ṣe Google Map ta ni ò lo Google Map lẹ́ni a lè lo Google Map yìí ń ṣàràámù Google Map ó máa wá dún nínú mọ́tò yóò máa dún yóò máa sọ wọn pé in 100 meters turn right yóò yà òdìdìrín ara alákìídà rẹ̀ yóò yà o tó bá tún yà tán tí ó tún sọ pé in 400 meters turn left òpònú ara alákìídà yóò tún yà o kò ní bá ágíù research wo ni wọ́n gbá débẹ̀ tán fi ṣe Google Map níjọ́ táwọn bàbá wa ńlẹ̀ Yorùbá tán tí ìmọ̀ tí ń jẹ́ technology wọ́n ń lo Google Map wọ́n mọ̀ tí wọ́n papọ̀ mọ́ra wọn tí ó máa júwe ọ̀nà fún wọn tí wọ́n sì débi tí wọ́n ń lọ. àmọ́ ẹlẹ́bọ làwọn yẹn ẹlẹ́bọ ni wọ́n àbí àmọ́ Google Map ń kọ́ kìí ṣẹbọ ẹ wà bó sí o. nígbà tí wọ́n ó sọ̀rọ̀ nípa ìràwọ̀ náà ìmọ̀ ìràwọ̀ kí náà wí kí náà kọ sínú tírà wọn wọ́n ní ìmọ̀ yìí lóòótọ́ kìí ṣe ìmọ̀ tó ń sọ géèbù ìkọ̀kọ̀ ṣùgbọ́n ẹ máa gbọ́ o ṣùgbọ́n ànábì ti sọ pé idán ni ṣé Google Map èé ṣe dán ṣé Google Map èé ṣe dán bó lòun ti mọ̀ bó ní kíní kan tá a gbé dání ti ń sọ fún wa pé 100 meters ká yà tá a bá ti yà ibi tá a yà sí yẹn Alhaji Mudalawa street ni o bó ló ti mọ̀ pé ti ń jẹ́nu. tẹ́ ẹ bá tún wá tẹ̀ yóò máa ṣó gbogbo ilé kọ̀ọ̀kan tó wà ní street yẹn yóò máa ṣó ẹ̀ fún yín. èèyàn ṣe dán ṣùgbọ́n bàbá kan tóun mọ ewé kan àtegbò kan tí ó lọ̀ mọ́ra wọn àtẹyọ atare 9 tó máa kó sínú àdó tí ó gbé kalẹ̀ tádò ó sì máa yí sọ́tún yí sósì láti sọ pé bí yìí ni a ṣe kí ni ibi yìí ni ká má ṣe kí ni ẹlẹ́bọ lélẹ́yìn. èèbó ṣe ẹ̀wù rin bulletproof á lọ kó ra kí ló ń dún nínú bulletproof tí ọta òfin wọlé àfẹ́ mọ̀ èèbó ló ṣe kí ni èèbó ló ṣe àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá táwọn wá mọ ewé àtegbò tí wọ́n ń papọ̀ tí wọ́n fi sín gbẹ́rẹ́ pé sín mẹ́ta sí gbáyà kó o fi kíní ẹbu dúdú yẹn kó o fi rá sí mẹ́ta sọ́gànrán bàràdì kò síbọn tí wọ́n yìn kò ní wọlé ẹbọ lélẹ́yìn ẹbọ ní kíni ẹbọ ní ṣùgbọ́n tèèbó ṣeun kìí ṣe kíni kìí ṣẹbọ ẹ wo orientation ẹ wo rori n tó ń jẹ́ n tó sọ di dán mọ́ wọn lọ́wọ́ náà ni pé wọ́n wọ́n pé èèyàn ṣe lè gba orúkọ méjì kó ṣe ìsáàbò kan kó dẹ̀ máa sọ̀rọ̀ gbésí ayé ẹnìkan idán ni lóòótọ́ àbínákọ́hún ó ti rújú ṣùgbọ́n ẹni tó gba ẹ̀jẹ̀ tó yẹ pé ẹ̀jẹ̀ lòun fà lára èèyàn tó wá mú wọbì kan tó wá lọ ṣe titration tó wá bẹ̀rẹ̀ tó fi kẹ́míkà ọ̀rọ̀ kan kúnra wọn tó wá sọ pé ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ tá a rí yìí liver yín ti ń tóbi o ẹ̀ ń jẹ ṣúgà jù ẹ má máa jàgbálù mọ́mọ́
àti pọ́pọ̀ ẹ máa mọ̀ sàn dáadáa tó wá ń sọ gbogbo ọ̀rọ̀ gbésí ayé ẹni yẹn fún nítorí pé ó gba nǹkan kan lára ẹni yẹn kìí ṣe ẹbọ kìí ṣe dán ṣùgbọ́n lè yá ó ṣe lè gbó kọ kó sì máa sọ̀rọ̀ ká sì máa bá lódodo idán ni ó kọ orúkọ nìkan kò tó níbi tí Kùránì sì sọ pé wàhálà mẹ́tìn àwọn àmì kan wà just symbols wábi nẹ́jìmí ẹ fi àmì yẹn pín ìràwọ̀ yàtàdúnà ẹ débi tẹ́ ń lọ ṣé Kùránì kí ó wí bẹ́ẹ̀ bá ń tún àyà nìkan. wàhálà mẹ́tìn wábi nẹ́jìmí yàtàdúnà. وعلامات وبالنجم هم يهتدون. Kùránì ní wá àlámọ̀tì ẹ mọ̀ tán pè ní àlámọ̀ ni àmì symbols àwọn máàkì kan àwọn àmì kan wà tá a kóòdù síbì kan kóòdì ní gbogbo èèyàn kọ́ ni ó. Saudi ni wọ́n lọ initiate wípé kí àwọn àáfàá máa tako ìmọ̀ yẹ̀pẹ̀ ànábì ò tako ìmọ̀ yẹ̀pẹ̀ àdíìsì tànábì sọ ń pa yẹn rìn làkàlẹ̀ kan yẹn Saudi ló lọ gbé owó fún gbogbo àwọn àáfàá pé kí wọ́n máa campaign against yẹn rìn títẹ̀ nítorí pé wọ́n fẹ́ kí gbogbo ayé kí wọ́n mọ àṣírí tí wọ́n fi lè gba ìjọba kó lọ́wọ́ àwọn ní Saudi ní Mecca àwọn àáfàá tiyín tí wọ́n ń tako Rọ́múlù contribution wo ni wọ́n contribute sí sáyẹ́ǹsì gbogbo àwọn àáfàá tí wọ́n ń tọ́ pé Rọ́múlù ò dá ó di research mélòó tí wọ́n contribute to science and technology tó wúlò fáyé yàtọ̀ sí pé wọ́n kàn ń kọ tírà wọ́n kàn ń sọ̀rọ̀ irun wọ́n ń sọ̀rọ̀ àlùwàlá àti bọ́n ṣe ń wẹ̀ jánábà ṣé máa jánábà ìmọ̀ àlùwàlá la fi ṣe fóònù ṣé máa jánábà ìmọ̀ táyà mọ́mù la fi ṣe láptọ̀pù ṣóhun la fi ṣe space shuttle ṣóhun la fi ṣe pléènì táǹgùn lọ Mẹ́kà ṣóhun la fi ṣe mọ́tò ìmọ̀ táyà mọ́mù àtàlùwàlá ṣe bí àwọn àfọ́ onírọ́múlù tẹ́yìn ń bú yìí tẹ́yìn ń takò yìí àwọn ni wọ́n pinlẹ̀ sáyẹ́ǹsì àwọn ni wọ́n tọ rọ́múlù débi sáyẹ́ǹsì tí gbogbo kálukú ń jàǹfààní ẹ̀ lẹ́nu. Ùdíyà ṣe bí wọ́n lé àwọn lárúbáwá tó wà ń bẹ̀ ń da ayé ànábì ṣe bí wọ́n lé wọn kó jihad wọn kó ogun wọn bẹ̀ tí wọ́n pera wọn ní alujihad àwọn wàhábì yúnà tí wọ́n lé wọn kó ń bẹ̀ àtijọ́ náà ni Saudi ti ń pọ̀npù owó jáde fún àwọn àfáà kankan kí wọ́n máa wá oríṣiríṣi irọ́ kí wọ́n máa fi kún àdíìsì kí wọ́n máa campaign against gbogbo ọ̀nà táwọn èèyàn fi lè gbàjọba kúrò lọ́wọ́ wọn padà torí pé wọ́n mọ̀ yìí pé ìmọ̀ Rọ́múlì ìmọ̀ tó bá dì ní ìmọ̀ tí ó máa tú àṣírí Rọ́múlì burú dépò pé tíyàn bá fẹ́ mọ tó o bá fẹ́ mọ kí ni tó wẹ́jù tíyàn lè máa wádìí náà tíyàn bá fẹ́ mọ ìdọ̀tí wọ́n ó gba ìjọba kó lọ́wọ́ Saudi tó bá tẹ Rọ́múlù ó gbé déètì ẹ̀ jáde ìǹtẹ́ ṣe tẹ́ fi gbàjọba Rọ́múlù ó sọ Rọ́múlù burú àmọ́ ìmọ̀ àtọ̀dọ̀ Ọlọ́run ni ẹni tó bá fẹ́ tẹ yanrìn tó bá fẹ́ tẹ yanrìn ó gbọ́dọ̀ ṣàdúrà kó tó tẹ ẹ lọ́ọ́ béèrè ṣé wọ́n mọ̀ ni èmi kọ́ mo sì mọ̀ tó dájú. ní tó introduce sísítẹ́ẹ̀mù tá a fi ń kọ Kùránì tá à ń kà lẹ́ni ìtẹ̀yìn ilé kàtẹ́ ń kà lẹ́ni àfáà yẹn ló ṣe wá introduce system yẹn alimu Rọ́múlì ni àfọ oníyẹ̀pẹ̀ ni oníyanrìn ni Kùránì system tó introduce náà ní gbogbo yín ń kà o gbogbo ẹni tó ń ṣagídí kẹkẹkẹ haram bídíà Kùránì tí àfáà yìí introduce system of tiẹ̀ ní gbogbo Lárúbáwá àti Saudi gbogbo ayé system tó introduce là ń lò ìmọ̀ Rọ́múlì ló dẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ ẹ̀yin ó máa tako gbogbo nǹkan ńgbà tẹ́ ẹ̀ ní lọ kà tán ẹ̀ ní ka history ẹ̀ ní ká bí gbogbo nǹkan ṣe bẹ̀rẹ̀ Kùránì ìgbà yà ànábì la ṣó yìí ṣó lè kà á àfáà tí máa ń jiyàn gbogbo nǹkan ní máa tako kà á pé wọlé kó kà á àyà Kùránì ni bí wọ́n ṣe ń kọ Kùránì nígbà yà ànábì rè kà á tó bá lè kà á. ẹ wo ohun tí mo fẹ́ ṣó yìí àfáà tó bá lè ka ohun tí mo fẹ́ ṣó yìí gbogbo ayé ni mo fi hàn o àfáà tó bá lè ka níbi tí mo jókòó sí yìí máa transfer 10,000 naira sákàǹtì ẹ̀ àyà Kùránì rẹ̀ bọ́n ṣe ń kọ àyà Kùránì nígbà ayé ànábì rẹ̀ Kùránì nígbà ayé ànábì òun rẹ̀ àyà kan nínú Kùránì ni mo kọ yìí o àfáà tó bá lè ka máa ṣe transfer 10,000 fún níbí àyà Kùránì rẹ̀ mọ̀ ká tó bá lè pè wọlé níbí
tí ó sì ka àyà yìí fún mi bí wọ́n ṣe ń kọ kùránì láyé ànábì rẹ̀. àfáà tó bá lè kà á tí ó sì sọ ibi tó wà nínú kùránì kódà kó tẹ fi ibi tó wà lẹ̀ ń wà fúnra mi àyà kùránì ni wọ́n kà á fún mi kó o pè mí kó o sì kà á tó o bá lè pè wọlé táìpù ẹ̀ níbẹ̀ yẹn kó o kọ́ àyà kùránì ni mọ̀ ká tó o bá kà wàláhì máa gba account number ẹ níbí máa dẹ̀ transfer 10,000 òun rèé kùránì ìgbà yé ànábì rè bí wọ́n ṣe ń kọ́ rè ṣẹ́yìn lè ká ṣe bí àáfàá tá à ń pè ní àlìkàlílì ẹ wá wo tìgbà ayé Ali nígbà tó táyé di ìgbà ayé Sayyidina Ali Sayyidina Ali ló wá pe àáfàá kan tí wọ́n ń pè ní Abul Aswadi Aduhali ni wọ́n padà wá introduce àwọn sáìn kan síbẹ̀ ló fi wá di báyìí stage number 2 rèé bí wọ́n ṣe ń kọ kùránì ẹ rí i pé tí mo ṣó lẹ́ẹ̀kan ẹ ní bá àwọn tó pupa yìí níbẹ̀ ìgbà ayé Sayyidina Ali ni wọ́n introduce eléyìí o kò tún jọ yìí tá ń kà nísìnyí tó tún rí ìmí ìtúre yìí tá wá ń kà nísìnyí àwọn àwọn ló wá ṣiṣẹ́ débẹ̀ ṣe bá àwọn wúlà wọn wùrọ̀ múlì ni àwọn àfáà ti ń tẹyàn ní àwọn ará Iran ẹ wo bí wọ́n ṣe gùdù nínú technology and modern advancement oríṣiríṣi àwọn nǹkan technology lẹ́ẹ̀máa bá tí Iran wọn máa ṣe èwo ní Saudi ṣe Iran ní fọwọ́ gbáyà wọ́n ń challenge America níbi tí ìmọ̀ wọn dé wọ́n ń challenge America nígbà tẹ́ ẹ bá sọ pé ẹ ní nuke àwa náà ní nuke tẹ́ ẹ bá lẹ ní nuclear weapon àwa náà ní biological weapon àwa náà ní èwo ní Saudi ní àfikàn lọ́ máa kó $500 billion fún America kan máa supply wọn ammunition wọ́n sọ gbogbo ayé dọ̀lẹ́ nítorí political interest tí wọ́n protect tí yóò bá tako nǹkan wọ́n bi léèrè pé contribution wo ló ẹ contribute sí modernization sí civilization ẹ̀yìn kò máa tako gbogbo nǹkan àwọn yẹn wọ́n fi ìmọ̀ falak wọ́n fi ìmọ̀ isab wọ́n fi ìmọ̀ rámúlù wọ́n fi sọ ayé di ọ̀làjú sẹ́yìn ò lo fóònù tẹ́ ń tako rámúlù ẹ̀ lo fóònù àbẹ́ ẹ̀ mọ̀ pé rámúlù ni wọ́n fi bí gbogbo nǹkan yìí circumference of the earth circumference ayé tá a wà nínú ẹ̀ yìí ìmọ̀ rámúlù ni wọ́n tẹ̀ débẹ̀ ni wọ́n fi mọ̀ tẹ́yìn ó máa wá tako gbogbo ẹ̀ tẹ́ máa sọ pé kìnnì kan ò dá ẹ̀yin ò mọ̀ wípé àwọn Saudi wọ́n protect political interest wọn ni nítorí pé àwọn ìmọ̀ yìí àwọn àfáà ṣíà gbogbo àwọn àfáà tá à ń dákọ̀ yìí ṣíà ni wọ́n àwọn àfáà ṣíà àwọn ni wọ́n gbáwájú nínú àwọn ìmọ̀ yìí tí wọ́n dẹ̀ fi ń ṣe àwọn nǹkan modernization in tó fà á tí Saudi fi ń takò wọ́n nìyẹn tí wọ́n fi ń sọ pé kí gbogbo ayé kò bí rọ́mùlù. wàá ṣojú wọ́tà bẹ́ẹ̀ bá ti rí téèyàn máa ń ṣàdúrà ọ̀tá bẹ́ẹ̀ bá ti. Thank you.